ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tí tèmi ń jẹ́. Adẹ̀kú bí ó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá mi nílé, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin dádì mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà. Ilé iṣẹ́ Kẹ́mi Fashion Empire, ilé iṣẹ́ Kẹ́mi Food Mart, Kẹ́mi Logistics, gbogbo ẹ̀yin tẹ́ bá dòwò pọ̀. Lágbára lọ́wọ́ ibi tẹ́ ti mú owó àgbà náà ò ní wọbẹ̀ láyé. Ẹ wá bá wa ro oúnjẹ, oríṣiríṣi oúnjẹ Africa food là ń tà. À ń ta pọ̀nmọ́ Ìjẹ̀bú, à ń ta pọ̀nmọ́ funfun, à ń ta irú, fresh irú àtẹ́lẹ̀ tí ó gbẹ. Adẹ̀ ní ìjẹta kan ni mo ṣe show tí mo sọ wípé ilé iṣẹ́ tí ó lè máa gbé àwọn epo, pé à ń gbé epo, à ń gbé pọ̀nmọ́ tẹ́lẹ̀, à dẹ̀ kí ń gbé edé, à ń gbé panla, à ń gbé ẹja. Bọ̀ ilé iṣẹ́ tí ó máa bá wa máa gbé tiwọ́ ó kàn yẹ kó wọ́n, bẹ́ẹ̀ ni ó wọ́n. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ gbèrò ọjà báyẹn kàn sí mi, ẹ pè nọ́mbà mi 08022111530. ẹ pè nọ́mbà mi. Gbogbo nǹkan báyìí la ti ń gbé. So ẹ ṣé mo dúpẹ́. Fún nǹkan tí mo fẹ́ sọ, ṣé ẹ rí ẹ̀yin tèmi, eléyìí ò ń ṣe story o, kì í ṣe story. Ṣé mọ̀ pé nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé, ìtàn ó máa ń di ìtàn ni. Mo lè sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò tẹ̀ tí ì pẹ́ rárá tí wọ́n fi tó mi létí. Ẹni tó dẹ̀ sọ, ó sọ ìlú tó ti ṣẹlẹ̀, ó sọ gbogbo ẹ̀. Ó dẹ̀ ẹni yẹn tún family mọ́ ẹni yẹn, ẹni tó gbé story wọ́n family mọ́ ẹni yẹn. Wọ́n ní torí bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin màmá tí ọmọ yìí ó máa ti pẹ́ bí ó ti lé ní 30 years tẹ́ máa wò pé mọ́kọ wálé tẹ́ máa fún ọmọ yẹn ní wàhálà tó jẹ́ pé ẹ̀ ní fún lọ́kàn balẹ̀. Ọlọ́run ló ń ṣe ọkọ o. Àwọn òbí gan láti àwọn ọmọ wa sí inú wàhálà tí ọmọ mi wà ní èní nídìí pé lọ mọ́kọ wálé o, ẹgbẹ́ ẹ̀ ti bímọ 3, ẹgbẹ́ ẹ̀ ti bímọ 4, ẹgbẹ́ ẹ̀ ti bímọ 10. Ìyẹn náà á fi ara gbígbọ̀n a lọ fi gbé egun eléegun. Eléyìí tí mi fẹ́ sọ ó kọjá egun eléegun o, ó kọjá egun eléegun. Ọmọbìnrin yìí wà, wọ́n ní ìyá ẹ̀ gangan ló fa wàhálà ìyá àti bàbá ẹ̀. Wọ́n ló ti lọ school, ó ti jáde, ó ti serve, ó ti ṣe ògbé, ó ń ṣiṣẹ́. Wọ́n ní ojoojúmọ́ ayé ìnáwó ìyá ẹ̀ máa ń pariwo lé lórí kó mọ́kọ wálé, gbogbo àbúrò ẹ̀ ti nọ́kọ ná, kó mọ́kọ wálé. Wọ́n ló gẹ́gẹ́ ṣáà ń try, kò rí èèyàn kò rí serious ọkùnrin kan tó serious pẹ̀lú ẹ̀. Wọ́n ló wá lọ sí supermarket kan lọ́jọ́ kan. Wọ́n ní supermarket yẹn ó ra ọjà. Wọ́n nígbà tó máa fẹ́ wo ATM card ẹ̀ bí ó ṣe rí money, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá. Máa ìlú ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́, ó wá rí bó ṣe ń ṣe, ó bá súnmọ́, ó wá ṣàlàyé fún wa ní kó má wọrí pé òun máa bá sanwó ẹ̀, pé tó wá dẹ̀ rí ATM ń kọ́ á fún un lówó, ó dẹ̀ bá sanwó yẹn, ó dẹ̀ jọ bọ́ síta. Ibi tí dẹ̀ sọ tí wá ń pe àbúrò ẹ̀ pé kó lè bá àwọn mówó yẹn wá bá àwọn níbi tó ń wà. Wọ́n ní bọ̀bẹ́ máa wá pé rárá pé kó fi ilẹ̀ pé èlò ni, pé ṣé òun lè mọ̀, ó dẹ̀ gba nọ́mbẹ̀. Ẹ mọ̀ pé tó ti ń wọ́kọ, inú ẹ̀ dùn, ó gba nọ́mbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kò pé oṣù kan wọ́n ti wọra wọn. Àmọ́ nǹkan tí ó wá ń ja lédùn ìlẹ́nu ni pé kò sí ọjọ́ tí kò sọ pé kóun wá sílé òun rí. Máa yẹn ò sọ fún gẹ́ẹ̀ yẹn pé ilé mi ni o. Ó kàn sọ fún gẹ́ẹ̀ yẹn pé òun ti bímọ 2 pé ṣùgbọ́n ìyàwó àtàwọn ọmọ òun wà ní abroad. Nǹkan tó sọ fún lédùn yẹn ni pé òun dẹ̀ nílé, ó sọ ibi tí ilé ẹ̀ wà. Wọ́n ní hòtẹ́ẹ̀lì náà máa ń lọ, ìgbà míì kan lọ sílé lédùn yẹn kan jọ sùn. Ó ṣáà ń fún gẹ́ẹ̀ lówó, ra mọ́tò fún, ó ṣe dáadáa fún. Kò pẹ́ láàrin oṣù 3 yẹn, nígbà tó yẹ pé ó ti rí pé ó serious, táwọn ìyá ẹ̀dẹ̀ ti gbógun tì nílé, bàbá ẹ̀ ti gbógun tì, lọ́mọ́kọ wá bó ṣe lóyún nìyẹn. Inú àwọn fámílì ẹ̀ dùn pé ó rọ́kọ. Ìgbà tó máa lóyún, máa ẹ̀dẹ̀ sọ pé òun nílé o, máa ẹ̀ nílé, pé ó wá sọ pé jẹ́ ká lọ sílé ẹ̀. Ìgbà tí ìyàwó àtọmọ ò sí nílé, jẹ́ ká lọ sílé ẹ̀ kó tiẹ̀ mọ́lé. Ó ní ilé òun yẹn ipe tóun tó lè lọ pé àwọn máa lọ gbábẹ́, àwọn máa
clean ibẹ̀ pé ibẹ̀ dẹ̀ ti pé látọjọ́ ẹ pé òun ò lè dá nìkan sùn pé kò sí ọmọ àtìyàwó òun lé pé torí bẹ́ẹ̀ hòtẹ́ẹ̀lì òun máa ń sùn pé táwọn bá máa lọ sílé báyìí pọ́n àwọn ní láti lọ clean gbogbo ilé káwọn tún gbogbo ilé ṣe káwọn lédi ẹni àwọn òun máa tẹ̀lé pé káwọn jọ lọ ṣe ó ṣe bí ilé ẹni ìgbà tó ti wá fún máa ẹni wàhálà jù máa ní òkè ó yá jẹ́ ká jọ lọ wọn bó ṣe dé nulẹ̀ ẹ̀ bó ṣe dé géètì nulẹ̀ ẹ̀ báyìí ó bọ́lẹ̀ lédi ó ti lóyún o ó bọ máa yẹn bọ́lẹ̀ ó lọ sílẹ̀kùn ìgbà tó débẹ̀ ó ṣàrí pé inú ilé yẹn gbogbo ilé yẹn koríko ti bo gbogbo ilé yẹn géètì ilé yẹn koríko ti bo gbogbo bẹ gbogbo inú ilé ẹ̀rù wá ń ba lédi ẹ̀ pé irú ilé wo leléyìí ẹ̀rù ti wá ń ba gan pé ilé yìí pé ó wá ń sọ fún pé káwọn máa lọ yẹn ní àṣẹ bí wọn ló fẹ́ mọ léhùn òkè ká wọlé ìgbà tó ṣàwọlé ó ṣàrí pé orí fọ́tò ẹ̀ ń bẹ orí everything bọ́ wá ní òkè ó ní òun ò ní káwọn máa sùn bí pé káwọn lọ sílé ọ̀dọ̀ òun pé tó bá yá ń kọ́ àwọn máa wá àwọn mọ́lá àwọn máa bá àwọn tú gbogbo nílé ẹ̀ ṣe wá ní òkè ìgbà tán délé wá ní òkè o kóun tẹ̀ kó wá sílé ẹ̀ jẹ́ ká lọ sí ìlú yín ẹnu ẹ̀ náà wà ó ṣáà ní òun máa wá pé ìlú wọn ó ṣàdárúkọ ìlú yẹn ó wá mú àdírẹ́sì ìlú yẹn ó kọ gbogbo orúkọ ọmọ ìyá ẹ̀ pátá ó kọ gbogbo fóònù nọ́mbà àwọn fámìlì ó kọ sí pépà yẹn ó kò tó lè mọ̀ pé ìlú òun lélẹ́yìí o àwọn ẹ̀gbọ́n òun lélẹ́yìí o nọ́mbà màmá òun lélẹ́yìí o nọ́mbà bàbá òun lélẹ́yìí o nọ́mbà àbúrò òun lélẹ́yìí o ó kọ gbogbo ẹ̀ látòkè dé sàlẹ̀ wá ní òkè after yẹn kò wá tó bí ọjọ́ kẹta bí òṣèré mọ́ nìyẹn ó dẹ̀ ti lóyún sínú ó bẹ̀rẹ̀ sí ní wàhálà ó wá lọ sí ilé ibi táwọn lọ́jọ́ sí ìgbà tó máa débẹ̀ ó rí ilé yẹn báwọn ṣe fi sílẹ̀ náà ló ṣe wà ó bá pe àwọn tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé ó bá pe kán wà pé ilé yìí ẹni tó ní bó ṣé ó wà lé ẹni tó ní pé ẹni tó ní ilé yìí ti kú o pé 2 years ago ló kú o ó dẹ̀ wá dárúkọ ẹ̀ orúkọ ẹ̀ gangan ó wá dárúkọ orúkọ tó ń jẹ́ fún ìyàwó ẹ̀ yẹn náà ló dárúkọ lágbájá pé orúkọ báyìí ló jẹ́ pé ó dẹ̀ ti kú ní 2 years ago pé mọ́tò accident ló ní pé gbogbo àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wà ní abroad bó ṣe sọ fún kò parọ́ fún bí gẹ̀ẹ́bì ṣe ṣubú lulẹ̀ ènìyàn ṣàgbédọ̀ hospital ìgbà tó yá tó ojú ẹ̀ máa làṣà ṣé gbogbo àwọn address tó ti kọ fún ìlú ẹ̀ wọ́n ṣe gbéra nìyẹn bó ṣe exactly wọn ò ṣìnà rárá wọ́n gẹ̀ẹ́tì màmá wọ́n gẹ̀ẹ́tì bàbẹ́ ibẹ̀ náà ti wá fi yé pé lóòótọ́ ló ti kú pé mọ́tò accident ni ó pa á bí gẹ̀ẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn ó ké gan-an so nǹkan tí mo wá fẹ́ sọ ni pé ṣé ẹ mọ̀ pé àwọn òbí ẹ̀ náà gbógun ti pé ó gbọ́dọ̀ mọ́kọ wá tí ò bá ṣe yẹn ni kò yẹ kó tí máa fún níwà kò yẹ kó tẹ̀lé máa yẹn lọ bá yẹn pé òun ti rọ́kọ o kó dẹ̀ rọ́ọ̀ṣì ẹ̀ bá yẹn láàrin oṣù mẹ́ta ó ti lóyún láàrin oṣù mẹ́ta ó ti ṣe gbogbo ẹ̀ so mo fẹ́ fi yẹ́yẹ́ ẹ̀yin tèmi àkúdàáyà wà o àkúdàáyà kì í ṣe dẹ̀nsẹ̀ kì í ṣe gocom àkúdàáyà ó wà gidi ẹ̀yin tẹ́ ọmọ yín bá dẹ̀ ti dàgbà tọwọ́ bíi 20 something 30 ẹ má máa àdúrà lẹ need láti máa fi rọmọ lọ́wọ́ ọmọ tó bá ti pẹ́ láti lọ́kọ because èèyàn míì láìfù èèyàn míì wà tẹ́ pé gbogbo nǹkan ẹ̀ ó máa fà bí ìgbín ni bọ́n kò sí ni ó máa débi tó ń lọ ó ti wà nínú àkọọ́lẹ̀ ó ti wà nínú àyànmọ́ ẹ̀ pé nǹkan tó fẹ́ ṣe tẹ́gbẹ́ ń ṣe láàrin ọdún méjì ó lè dé pọ́ ọdún 5 ló máa ṣe bọ́ tó máa rí ṣe ó máa wà òkè nǹkan ló máa nǹkan lọ́kọ ó lè jọ ló máa gbẹ̀yìn lọ́kọ ìgbà tó máa dẹ̀ lọ́kọ yẹn òun dẹ̀ ló ọkọ ẹ̀ máa wà òkè jù nípa ń wáṣẹ́ mo ti rí àwọn tó ní star bẹ́ẹ̀ wà pọ́n wáṣẹ́ òun ló máa pẹ́ ríṣẹ́ ìgbà tó máa ríṣẹ́ òun ló dẹ̀ tún máa lówó jù láàrin àwọn ẹgbẹ́ ẹ̀ so ẹ má jẹ́ ká máa rọ́ọ̀ṣì àwọn ọmọ wa mo lè tọ́ sí yẹn pé kí àwọn ọmọ yín bá ti rí ọkọ kó tó di pé ó ń tẹ̀ ṣe ẹni tí kí ọkọ ọmọ yín wá máa sọ fún pé má wọ́rì ilé wa wà níbi kan báyìí kó lọ mọlé ẹ̀ kó lọ sílùú ẹ̀ kó lọ mọlé ọkọ ẹ̀ bọ́lá ìjọbìnrin ni ẹ mú ìyàwó ọmọ yín kọ́ ọmọ yín kó tẹ̀lé lọlé kẹyìn ọ̀hún tẹ̀lé wọn kọ́ lọ mọlé wọn àwọn àkúdàáyà wọn tí wọ́n ti wà ń ta gan sìn wọ́n ti wà ń ta gan sìn nígbà kan nú tẹlifíṣàn láti máa ń gbọ́ àti pé àwọn sítórì ayé àtijọ́ ìlà máa ń gbọ́ bọ́ ní ìsìn ó ti ń ṣẹlẹ̀ àkúdàáyà wà ọlọ́run jẹ́ kí ọmọ wa fẹ́ àkúdàáyà o ẹbí wo ò ní yà lọ́dọ̀ wọn o àwọn tó ń kú náà tó tún padà á náà kì í ṣẹ̀bi wọn èèyàn míì wà ikú oró ló kú èèyàn míì wà wọ́n pa ni á tún padà wá yé
a fẹ́ wá ṣe nǹkan tọ́nà tí wọn kókó wá ṣe yẹn a wá ṣe àmọ́ nígbà tó wá ní o fẹ́ wá ṣe nǹkan tó wá lé ayé ẹ̀ wá ṣe tó wá lọ ń fẹ́ èèyàn ṣé irú Akudaya yẹn ò mọ̀ pé ẹni tó ń fẹ́ yẹn òun kò sí wàhálà ayérayé ni àbí ta la máa gbọ́ pé bàdé Akudaya ni tínú ẹ̀ máa dùn àbí ta lẹni tó ọmọ ẹ̀ máa lọ fẹ́ Akudaya ọmọ ọkùnrin máa lọ fẹ́ Akudaya àbọ̀ ọmọ obìnrin máa lọ fẹ́ Akudaya tínú ẹ̀ máa dùn ọmọ tó bá bí gan máa ń pẹ̀tọ̀ fún gan pé bàdé Akudaya máa ní inú ọmọ ẹ̀gán lè lọ pokùnso so ayé gbogbo á máa dáa o ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ kí n fi jẹ́rìsì wọ̀nyí ka ẹ wo eléyìí báyìí no nǹkan ẹ̀rọ lẹ́yìn bá ti kú 25,000 ó ní bangles ó dẹ̀ ní ring iṣẹ́ tó lélẹ̀ ni iṣẹ́ tó jowó ẹ̀ lọ ni ẹ wo eléyìí náà 25,000 náà lòun náà ní ò jẹ́ kí n ṣe eléyìí tán iṣẹ́ tó jowó ẹ̀ lọ ni. ẹgbógi sókè 22,000 àwọn iṣẹ́ ilé o wọ́n lé lẹ́ o eléyìí 18,000 silver ni mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan máa lọ tó sí mi ẹ wo silver ẹ bó ṣe fún iṣẹ́ ẹ fine gan ó dàbí gold mo like ẹ gan 22,000 ẹ wo eléyìí náà 25 iṣẹ́ tó ju iṣẹ́ lọ ni o gbogbo ẹ̀ lọ ní sẹ́ẹ̀tì ní gbogbo ẹ̀ o sẹ́ẹ̀tì ní gbogbo ẹ̀. eléyìí 18,000 22 àbí 22 nìyẹn o kí ni tí mo lẹ̀ mọ́ ẹ̀ ń kọ́ mo wá 22 náà lè lè náà mo ṣe mistake àwọn iṣẹ́ tó lélẹ̀ ni 22 ọ̀rẹ́ máa lọ máa káwọn yẹn wá gbogbo ẹ̀ 18 wàá lè kó àwọn yẹn náà wá èyí wà lẹ́nu òsì nǹkan 15,000 ṣáàjẹ léyìí 15,000 ní o 18,000 ẹ bá rí àwọn jẹ́rìsì ẹ ti lọ́wọ́ ẹ̀ jù 12,500 ẹ wọlé ẹ bó ṣe fine 18,000 gbogbo ẹ̀ sẹ́ẹ̀tì ni o eléyìí ò ṣe sẹ́ẹ̀tì o eléyìí kò ní rígì kò ní bángùsì o bó ṣe wà ní o bó ṣe ẹ bá wò lójú rose.